níwájú Ọlọ́run àbí ò dá ẹ̀yìn rẹ̀ láwò. لا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. àfàwọn tẹ̀mí wò ìmọ̀ràn tí ó kú ẹ̀ ní ìmọ̀ ṣàdúrà fókù ẹ̀ ní jáìzùn ìmọ̀ tọrọ kẹ́tọrọ ìgẹ̀ fókù ẹ̀ ní jáìzùn ìmọ̀ ṣe sàárà fókù ẹ̀ ní jáìzùn. èyí tí ṣáúṣù tí ń ṣe lónìí tó wá kó gbogbo àwọn bàbá wa jọ lórí wípé ẹ bá ń tọrọ fún bàbá mi kọ́lọ́mbà ń kẹ́ torí pé bẹ́ẹ̀ bá mọ tó kù ń wí. ká tó gbé òkú kú ò nílẹ̀ ká tó gbé sínú sàárè yóò máa kó kù ó ní ìdí ìbẹ̀ lọ́wọ́. ìlà manzilin fihi azabu wa rahmatun wa kam fihi min zajrin lana wa izati. وإن كنت صامتا ألا كلكم يوما إلي سيأتي. ألا كلكم يوما إلي سيأتي. إلى منزل ابتفت يوكبه فيه سارين الرؤي oni ila manzile ibi tẹ́ fẹ́ tó kúbọ̀ yẹn fi àṣà bó ara hàmàtún ìkẹ́ mbẹ́mbẹ́ ìyá mbẹ́mbẹ́. ila manzile fi àṣà bó ara hàmàtún. ìyá ń bẹ nínú sàárè ìkẹ́ ń bẹ nínú sàárè wàkàmú fi hìmí ń zàjìrì lànà wà ìzọ́ọ̀tì bẹ́ẹ̀ bá gbìyànjú sínú sàárè tán ìtì máa léyà lójijì ìbẹ̀nu sàárè òkúta ẹ̀ máa tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ tó gbé táwọn èèyàn ń pariwo la ilaha illallah la ilaha illallah bá a ti máa gbé òkú òní tí máa mo bá tẹ́ òkú kalẹ̀ tí máa mo fẹ́ ṣe tẹ̀kẹ̀bírù òkú máa wá sọ̀rọ̀ àmọ́ àwọn èèyàn ní gbọ́n tí ń wí mbẹ̀ kí ló kún wí òkú ní ìwúládì ìkùn òháyà ìpè ìtẹ̀ wà lẹ́nu ilẹ̀ wà ń kú tún sọ mi tà ẹ wò pé mi dákẹ́ yìí lè sọ kankan mọ́ báyìí bẹ́ẹ̀ ni lè sọ̀rọ̀ mọ́ àmọ́ ẹgbọ́ alákùlùkùn yàwó mọ́ni ìláyà sàyáàtì níjọ́ kan bó ti gbẹ́jọ́ kan lérí tèmi lónìí tí wọ́n dì mí ká faṣọ funfun sí mi la tí wọ́n fẹ́ tì mí bọ́nú ògùn lẹ̀. ìláyà sàyáàtì ẹ̀yin náà bọ̀ wá bá mi ńjọ́ kan. Allahu akbar. kò sẹ́ni tí ò ní wá bá mi nínú gbogbo yín àtẹni tí ń sunkún àtẹni tí inú rẹ̀ ń dùn pé mo lọ. òkú ọmọ wí.